ó dáa. Yeah, we have another set. This are the terracotta. Mo ṣe nígbà tán ṣe àwọn kíní nígbà yẹn. Bí àwòrán náà ló jẹ́. Bẹ́ẹ̀. Bí kò sí fọ́tò kò sí nǹkan kan. Bẹ́ẹ̀. Tó máa mọ àwọn kíní ìtàn kò sí kọ́bọ̀dù kò sí nǹkan tó máa kó sí. Wọ́n wá gbẹ́ ilẹ̀. Wọ́n á kó wọn pa wọn sí. Bẹ́ẹ̀. Wọ́n wá fi nǹkan kan ṣàmì sí bí ẹ̀ kí wọ́n lè mọ ẹ̀ tó wà ní ọjọ́ wájú. Ibi tó ti wá wú àwọn kíní ìbẹ̀rẹ̀ rí tó ti bàjẹ́ báyìí. Tàbá sọ pé ní ọ̀dọ̀ wa civilization ti bẹ̀rẹ̀ ojú tí wọ́n wáyé ṣe ẹni pé kò sí rọ́ọ̀mẹ̀. Bẹ́ẹ̀ni. Orí èmi nígbàgbọ́ pé nínú ilé ìdìbò ti ṣẹlẹ́kù táìsì. Bẹ́ẹ̀ni. Bóòlù náà ṣe wáyé ọbabìnrin kan tuntun ta nílẹ̀ Ifẹ̀. Wọ́n pè ní Lúwo. 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 Ọbabìnrin yẹn nígbà ayé ẹ̀ àfínjú ni. Àfínjú. Ó máa ń ní ohun ìrìn lórí ilẹ̀ bí eléyìí. Nítorí ẹ̀ náà ṣe máa ń ṣe eléyìí fún ẹni tó bá wá ṣe nígbà yẹn kìíní broken pot báyìí wọ́n fi ṣàwọn tó ní ẹ wá tún rí kìíní apart from pé wọ́n fi ṣe títì ẹ wọ́n mo ní àwọn object wa inú ilẹ̀ ló máa ń kó pamọ́ sígbà yẹn ẹ wá rí kìíní wọ́n máa ń fi ṣe àmì sí orí ibòmíì tó bá wà tí wọ́n á rí kìíní wọ́n lè fi dá